Ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe kókó ju ètò ìdìbò lọ. Najim Salam, olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), Najim Salam ti bu ẹnu àtẹ́ lu bí àwọn ajínigbé ṣe gé orí olùkọ́ kan lẹ́yìn tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Salam sọ pé ààbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ jọjú ju ọ̀rọ̀ òṣèlú ìdìbò gbogbogbò ọdún 2027 lọ. Nínú àtẹ̀jáde kan tó fi síta nílùú Òṣogbo ní ọjọ́ Ìṣẹ́gun, Salam sọ pé bí wọ́n ṣe jí ọ̀gbẹ́ni Michael Oyedokun àti àwọn mìíràn gbé ní Community High School Àhoro Ẹ̀sìnlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàfihàn pé ewu ń bẹ lóko lóńgẹ́. Ó ṣàlàyé pé ìpànìyàn náà burú gan tí ó sì jẹ́ ẹ̀dùn ọkàn fún òun. Gẹ́gẹ́ bí apá kan nínú àtẹ̀jáde náà ṣe sọ, ètò ààbò tó mẹ́hẹ ń gbòòrò káàkiri orílẹ̀-èdè dé ìpele tó léwu gan. Ó bani lọ́kàn jẹ́ pé àwọn olùkọ́ àti àwọn aráàlú mìíràn ti di àfojúsùn fáwọn ajínigbé àti àwọn ọ̀daràn. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ náà tún ké sí ìjọba àpapọ̀ àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì tẹnumọ́ pé ààbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn gbọ́dọ̀ ṣe kókó ju ọ̀rọ̀ òṣèlú àti ìdìbò lọ. Bákan náà ló tún bá ìdílé olùkọ́ tó kú náà, àwọn ẹlẹgbẹ́ rẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ àti gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà. Ẹ ó rántí pé ní ọjọ́ Ẹtì, àwọn ajínigbé kọlu àwọn iléèwé mẹ́ta ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́, níbi tí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 30 nígbà tí ènìyàn 2 sì pàdánù ẹ̀mí wọn.